Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ọ̀dẹ̀ ò dùn bí? Àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ẹ wo, mo gbà pé a ṣòótọ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ. A ti gbà pé a ò ṣòótọ́ pẹ̀lú Nàìjíríà. Ta ló sọ bẹ́ẹ̀? Sultan of Sokoto ni o. Bẹ́ẹ̀ ni, ó bu àtẹ́ ọ̀rọ̀, ó bojú gbogbo àwọn olórí ẹlẹ́sìn jẹ́. Ó ní ẹ má jẹ́ á parọ́ tanra wa, a ṣòótọ́ pẹ̀lú àwọn Nàìjíríà. Lẹ́nu Sultan. Sultan náà mọ̀ pé àwọn ò ṣòótọ́ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà. Síbẹ̀síbẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá ń jáde sí pé àwọn gbà pé àwọn ò ṣòótọ́ pẹ̀lú àwọn Nàìjíríà. Ṣé ẹ ti rí? Ẹ wo, ẹ̀jẹ̀ gbé yín débẹ̀ lódìdí. The Sultan of Sokoto, Abubakar Sheikh, has blacked faith leaders for not being honest with Nigeria concerning the insecurity ravaging the country. Bẹ́ẹ̀ ni ó ní ṣe rí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Mo gbà wípé a ò ṣòótọ́ pẹ̀lú orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ máa gbọ́ o, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ Sultan, òun náà ni co-chairman fún Nigeria Inter-Religious Council (NIREC). Bẹ́ẹ̀ ni ó sọ èyí, ó ní èmi ti gbà o, mo mọ̀ pé àṣìṣe ni. Bẹ́ẹ̀ ó tún wá kìlọ̀kìlọ̀. Sultan ṣe kìlọ̀kìlọ̀, ó kìlọ̀ fún àwọn mẹ́mbà. Ó ní ìwà bíi wèrè tí gbogbo yín tọwọ́ bọ̀, tá a tọwọ́ bọ̀, tó ń tọwọ́ bọ̀. Ó ní ìwà yìí, ẹ wò ó, ẹ̀já lọ wá wọ́ ẹ̀ bọ́lẹ̀. Àwọn ìwàkiwà yẹn jẹ́ wá wọ́ ẹ̀ bọ́lẹ̀ nítorí wípé àlàáfíà àti ìfẹ́ la fẹ́. Ẹ wá gbọ́ o, kódà ẹ fi inú mímọ́ ẹ fi ṣe. Ẹ jọ kí ló fà á tí Sultan Sokoto fi ń sọ gbogbo eléyìí? Ẹ má jẹ́ tọ́ yìí, Sultan Sokoto wọ́n ti iná bọ bàbá ń dì ní o. Ẹ̀yin náà mọ̀ pé kò lè déédéé sọ. Bẹ́ẹ̀ ni wọ́n ti iná bọ bàbá ń dì ní. Àwọn wo gan-an ni? Àwọn àjọ CAN ni o, ìyẹn Christian Association of Nigeria. Nígbà tí wọ́n tẹ̀sọ̀ mọ́, tó ń pariwo pé lórí ọ̀rọ̀ ètò ààbò, tó ń sọ fún ìjọba àpapọ̀ wípé gbogbo àwọn tó lọ́wọ́ sí bí wọ́n ṣe ń pa àwọn Kristẹni, tí wọ́n fi ẹ̀sìn pa àwọn Kristẹni, ẹ wò ó, ẹ mú wọn wá sábẹ́ òfin. Èyí ló wà fà o tí Sultan fi wá jáde. Ó ní ẹ wò ó, mo gbà wípé a jẹ̀bi. Ó wá ní nígbà ìwáṣẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, bóun bá ń lọ lọ́nà, ó ní pẹ̀lú ìfẹ́ àtàlàáfíà tayọ̀ ni. Ó ní ṣùgbọ́n sìn, ẹnikẹ́ni tó bá ń rí nǹkan tá a sọ yìí á ti mọ̀ pé inú wa ò dùn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣá, àwa náà mọ̀ pé ìṣẹ́ kì í déédéé ṣẹ́. Ọ̀dọ̀ ní ibi tí nǹkan kan ti ṣẹlẹ̀. Ẹ wá gbọ́, ó ní we need to ask ourselves some questions, the royal father said. Ó ní ká béèrè ìbéèrè lọ́wọ́ ara wa. Ṣé àṣenú mímọ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà? Kò dìgbà tí ẹ bá bí wá o. Àwa Nàìjíríà gan mọ̀ pé ẹ ò ṣenú mímọ́. No, ẹ jẹ́ ká dájọ́ yín. Àwa Nàìjíríà mọ̀ pé ẹ ò ṣenú mímọ́. Ẹ dẹ̀ lajúlẹ̀, agbésùmọ̀mí ń pa wá. Wọ́n ṣe bó ṣe bẹ́ẹ̀ lẹ́dẹ̀ ń gbè lẹ́yìn wọn. Ẹ dẹ̀ sọ pé ẹ ṣenú mímọ́. Irú ní mímọ́ ò ní. Ṣùgbọ́n sí ìgbà táwọn CAN wá yarí, lẹ́sẹ̀ṣẹ̀ wá jáde tẹ̀ wá sọ pé ẹ mọ̀ pé ẹ ṣenú mímọ́ pẹ̀lú wa. Ẹ wò ó, Sultan Sokoto, ẹ̀yin gan-an ni ìṣòro. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin gan-an ni ìṣòro. Ẹ wò ó, ẹ jẹ́ ká tẹ̀lé sí àwọn ènìyàn mi. Bẹ́ẹ̀ lélẹ́yìí Sultan Sokoto, ó mọ gbogbo àwọn agbésùmọ̀mí. Kódà òun sì máa sọ. Bẹ́ẹ̀ ni, ó ní gbogbo irọ́ tó ń pa yìí, gbogbo irọ́ tá à ń fi wọ́n Nàìjíríà tá a fi ń pa, tá a fi ń bara nǹkan jẹ́ yìí, ẹ̀já kúkú pín orílẹ̀-èdè náà. Bẹ́ẹ̀ ni, ẹ̀já pín orílẹ̀-èdè náà kó ní kálukú ó wà ní ọ̀tọ̀ọ̀tọ̀. Nítorí pẹ̀lú gbogbo tí Sultan sọ yìí, wọ́n ní yóò mọ àwọn olórí agbésùmọ̀mí, yóò mọ àwọn olórí agbésùmọ̀mí. Ó máa mọ àwọn olórí agbésùmọ̀mí nítorí tí ò fi lè sọ̀rọ̀ àfikọ́ lọ́n ṣe ìdájọ́ ni o. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ń ká àtẹ̀jíṣẹ́ ìmọ̀lọ́rẹ
bẹ́ẹ̀ ni ó ní Sultan Sokoto tóun bá gbọ́ yín dáadáa ó ní nígbà tó jáde when he stepped in Nigeria was enjoying peace ó nígbà tó wọlé orílẹ̀-èdè Nàìjíríà wà ní àlàáfíà tó ń ṣe gbogbo ní rọwọ́rọsẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lọ́gán tí Buhari ti gbé jihadisti àti ọgbọ́n àti fẹ́ sọ gbogbo Nàìjíríà di mùsùlùmí tó dẹ̀ di pé Sultan Sokoto change is now supporting the agbésùmọ̀mí extremists bẹ́ẹ̀ ni ó ní ibẹ̀ mo ti mọ̀ pé Sultan ó ti ṣìnà bẹ́ẹ̀ má gbàgbé wípé Sultan Sokoto náà ti fìgbà kan sọ pé kí wọ́n jọ negotiate pẹ̀lú agbésùmọ̀mí fún àlàáfíà eléyìí ò bójúmu ẹ wo ẹ má jẹ́ dára yín láàmú mọ́ àwa gan ti mọ ojútùú sí ìṣòro tó jà wá ojútùú ojú pé ẹ pín ìlú sí mẹ́ta kí àwọn ará àríwá kó dá dúró kí àwa Yorùbá ká dá dúró káwọn Biafra kó dá dúró kí ogun dẹ̀ má sí mọ́ ó tán ìyẹn gan ló máa mú ojútùú wá sí ìṣòro Nàìjíríà bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ó ní Sultan má parọ́ tanra rẹ o bẹ́ẹ̀ ni o má parọ́ tanra rẹ gẹ́gẹ́ bí olórí ẹlẹ́sìn tó jẹ́ Nàìjíríà àbí ó ní are you doing what you supposed to do ìbéèrè ni o ṣé o ti jáwọ́ nínú ìwà agbésùmọ̀mí láti máa wàásù àbí láti máa tako ẹ̀sìn kìrìsìtẹ́nì àbí láti máa sọ́pọ̀tì ṣé o ti jáwọ́ ni àbí tó fi jẹ́ pé o wá ń sọ eléyìí wọ́n ní o ti jáwọ́ wọ́n ní o tó yí pé kò lè jẹ́ kí ẹ̀sìn mùsùlùmí kó tàn káàkiri gbogbo orílẹ̀-èdè o mọ nǹkan tó tọ́ síbẹ̀ o ò ṣe é o dẹ̀ wá sọ pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn ìrọ̀rùn ni ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó ní ẹ̀sìn ìrọ̀rùn kọ́ ẹ má jà parọ́ tọ́ra wa bẹ́ẹ̀ ẹ gbọ́ o ó dàbí pé wọ́n ní Sultan of Sokoto Sultan a royal father not spiritual father àbí ṣó ti kìlọ̀ fáwọn bókobòko ìpè kí wọ́n sọ̀rọ̀ ẹ̀ gbéjẹ́ mọ́wọ́ ẹ̀wọ́ ẹ̀yìn ìyá mi bàbá mi nílùú Dubai lọ nítorí àwọn ènìyàn ti pẹ̀rẹ̀ sí ìwojú Sultan ìpè ọ̀rọ̀ òtọ́ sí Sultan lẹ́nu o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òtọ́ sí Sultan lẹ́nu nítorí gbogbo ìwà tó ti wù sẹ́yìn wọ́n ní Sultan Sokoto àwọn gan mọ̀ pé irọ́ ló ń pa bẹ́ẹ̀ ni láti jọ́ yìí àwọn orí kò bu ẹnu àtẹ́lu agbésùmọ̀mí lórílẹ̀‐èdè yìí rárá ìwọ ló wá ń sọ̀rọ̀ sí ìwọ gan ní ìṣòro orílẹ̀‐èdè Nàìjíríà tó ẹ̀yìn àmì bàbá mi ẹ bá mi bó kó lọ fàáfà a ò ní rí Dubai lọ ẹ like ẹ share ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ o ẹjọ́ yàwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá Nation is the only solution ni mo fi sọ pé a máa bẹ ọ bí ẹni bẹ ṣu ni àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀rẹ̀ o gbogbo ẹni bá wá láò ní dé kọ́ ó mà láò ní dé bà la fi ń kí i pé God bless Yorùbá Nation ó dàbọ̀.